bá mi sọ̀rọ̀ sókè ká lè bá gbọ́ yín o. ní 1986 ó wá pọ̀ pé mo bí ọmọ kan mo ti kọ́kọ́ bí ọmọ kan tẹ́lẹ̀ tó jẹ́ ìgbà ní ìṣàlàyé tó ìgbà tí wọ́n máa bí ọmọ kejì mo wá rí arákùnrin ṣáà sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sí mi ìgbà yẹn mo ṣe náà. ṣé ẹ lè bá mi sọ̀rọ̀ sókè jù bẹ́yẹn lọ mà. ṣé ẹ gbọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí sà. à ń gbọ́ yín. ṣé ẹ gbọ́ mi báyìí sà. bẹ́ẹ̀ ni mà. tó mo wá bí ọmọ yìí nígbà tó wá tó bí ọdún tó bí 1986 tó ọ̀ṣàdédé rí wọn á bọ̀ fún mi ti park lọ sí ìlú wọn ní Ifẹ̀. mo wá ń dúró pé a fún amówó jẹ ọmọ yẹn wá lójú ìwé ìbọn ṣe máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti lè rí bí mo ṣàṣe lọ sí ibi tó ń gbé mi náà wá bọ́ fún mi kó ti páàkì lọ sí ìlú wọn mo wá gbéra mo wá lọ sí ìlú wọn ìgbà tí mo débẹ̀ mo bá màmá kan níbẹ̀ àgbàlagbà ní ìrírí òun kan ló ti lọ bí iṣẹ́ mo ní wọ́n ní kí ló dé mo ní ọmọ yẹn mo mú wá fún mo ní kò fún ọmọ yẹn ní owó oúnjẹ mo bá ní ọjà pé kí ọ̀nà òpè wá ọba lọ tó pẹ́ ooo tó ní wọn ò rí ìgbà gbọ́mọ fún màmá yẹn pé tó bá dé ọba ní gbé fún tó mo bí mo ṣe jáde síta lẹ́nu kan wá ní kí n jẹ́ kó mú mi dé ọ́fíìsì tó wà ní ọ́fíìsì fún mi lọ́ọ̀kan wá ìjọba àwọn wá mo ti gbọ́mọ ẹ lọ fún màmá nínú ilé o ó máa ní ká lórí mi ní ṣé o fún mi lówó oúnjẹ ni ṣé o fún mi lówó oúnjẹ ni wọ́n ní ká iná gbọ́mọ yìí lẹ̀ èyí ṣàbínú nígbà yẹn ẹ mọ̀ àmì yẹn tó wà lọ ìgbà tó wá dún bí ọ̀sẹ̀ kan lọ sí àgbọ̀ mi sà. mo ń gbọ́ yín ní ṣókí mà. Hello? mo ń gbọ́ yín ní ṣókí mà àbí tẹ̀ ń lọ gọ̀gẹ́ jẹ́ ká lọ síbẹ̀. ìyẹn wá rìn ìgbà ó fọ ìyẹn ní lẹ́tà ó wá kọ́ sí lẹ́tà yẹn pé Dayọ̀ ti kú. pé ta ni ti kú. ó wá pariwo ó wá rí. pé ta ni ti kú mà. pé ọmọ yẹn ti kú. lẹ́yìn ọ̀sẹ̀ kan tẹ́ gbọ́mọ sílẹ̀. bẹ́ẹ̀ ni sà. ok. so mo wá pariwo gan-an àwọn aráàlú jáde wọ́n ń ta lómìnira yẹn wá wọ́n wá gbogbo àràǹdìdè ibi tí mo gbé yẹn wọ́n rí wọ́n lè lè ti dẹ̀pọ̀ nǹkan rí pé wọ́n èèyàn jáde láti inú ọ̀dọ̀ wa. nígbà tó wá yá wọ́n á lọ sọ́dọ̀ sísà mi yẹn ojú ẹ̀ ni mo ṣì máa fi ìbò nígbà tó ọlọ́run ṣáà ti gba ọkàn mi ṣá mo ti gbàgbé ohun tó ṣe fún mi tó bí kọ́sù náà ló fẹ́ kí n gbé ọmọ yẹn lọ ìgbà tó bá bímọ tó ọkọ ìbálẹ̀ tí bàbá ọmọ ìbálẹ̀ tó ìbálẹ̀ fi lówó oúnjẹ ọ̀pọ̀ tí lọ fún owó jẹjẹ oníyá ní oúnjẹ tó mú mi gbé ọmọ yẹn lọ nìyẹn nígbà yẹn. tó ń gbà tó ṣàwọ̀ àyà ṣá mo wá lọ bá síta mi ẹ̀ lórí kí ni mo wá kiri kí náà lọ bí ọbẹ̀ kókó jẹ́ kí n fi ọ̀rọ̀ mọ́ lọ́hùn tí ẹ̀mọ̀ èmi náà mo sì kéré ńgbà yẹn àbí nínú nǹkan tí mo lè sọ pé rán pẹ̀lú mi nígbà yẹn láti jàǹbá sọ̀rọ̀ ọ̀gbìn ṣé wá rí kí ni ẹ wá ń ṣe nínú bíi 5 years back ti sì ń gbé ṣé lóòótọ́ lọmọ ìkú ni àtìká wo ní ìjẹmọ́ ilé wọn yẹn mọ́. hello ma. hello ṣé kọ́kàdé yín fẹ́ tán ni mà. mo gbọ́ níta. ẹ dáhùn tí mo bí ẹ má bínú mọ́ mi ṣé kọ́kàdé yín fẹ́ tán ni mà. kílẹ̀ rí sà. ṣé káàdì yín fẹ́ tán ni mà. káàdì mi ò tán o. kí ni ìbéèrè yín lórí ètò àti gbọ́ nǹkan tẹ́ sọ kí ni ìbéèrè yín wà lórí ètò. ìbéèrè mi ní ohun tó ń ṣe mí ni pé ó wá máa ń dàbí ẹni pé kí n rí ọmọ yẹn ṣẹ́ni mọ̀ bí àwọn Fúlàní sìn tán bá ní 100 màálùú tí kan bá sọ nínú ẹ̀ wọ́n á make sure pé wọ́n wá rí. kò sẹ́ni tí ò mọ̀ yẹn. ìgbà tí òye wá ń yé mi sí i bá.
mo ní kò sẹ́ni tí ò mọ yẹn sẹ́ẹ̀. Kí ni tẹ́ ẹ fẹ́ lórí ètò yìí ni mà? ìgbà tó Question yẹ mi wá nìyẹn. mi wá mọ̀ bí mo ṣe lè bó ṣe ń ṣe ní pé ó wá ń ṣe níbi pé kí n rí ọmọ Ẹ yẹn. lo arábìnrin, ẹ lo mà. Kí ni age yín mà? Mo ti wà níbi 60 plus báyìí. Ṣé ń lẹ wà báyìí àbí? Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé ń tẹ́ wà ń sìn nìyẹn àbí? Ẹ ti bí ọmọ mélòó mà? Ẹ ti bí ọmọ mélòó ń sìn báyìí mà? Mo ti ní ọmọ bíi 4. Pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ jẹ́ ń jẹ wọn pẹ̀lú agbára Ọlọ́run. Ṣé ní 1986 yẹn mà? Ẹ gboyún gbà yẹn ni àbí? Kí lẹ wí? Ẹ gba oyún gbà yẹn ni mà? Ní 1986 yẹn. Bẹ́ẹ̀ni. Age wo lẹ wà ń gbà yẹn? Bí 20 to 22. Okay. 22. Àkọ́kọ́ nìyẹn. Ṣé ń gbà yẹn ní bàbá àtìyá? Mo ní ìyá bọ̀ ṣẹ́ mọ̀ máa ṣe Ọlọ́run jẹ́ kẹ́mi èèyàn tó. Ẹ gbọ́ tèmi mà. Ẹ lò mà. Ẹ má bínú, n tí ń bá bí yín ni kẹ́ ẹ dá, ẹ pẹ́ ti sọ ti yín mà torí àkókò àwọn yẹn dẹ̀ pọ̀ lójú òpó. N tí ń bá bí yín ni kẹ́ ẹ dá ń sìn káàdì mọ́ ibi tá a máa sọ̀rọ̀ lọ mà. Ẹlẹ́ẹ̀níyà nígbà yẹn ní ṣókí àbí? Ẹ̀gbọ́n yín ṣé tó ń sọ̀rọ̀ pé wọn ò fún ẹ lówó oúnjẹ lọ gbọ́mọ sílẹ̀ fún nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣé màmá yín náà ló bí ńgbà yẹn? Ṣé ẹ̀gbọ́n yín yẹn wà láyé lénìí? Ó kúkú wà. Òun náà ti dàgbà, òun náà ti wọ́n ti báyìí. Ẹ̀yin méjèèjì ń sìn ẹ́ ti jọ realize mistake yín bẹ́yẹn torí mistake lẹ ṣe. Èmi ò sọ fún yín lórí ètò lálẹ́ ẹ gbọ́ tèmi, ọmọ yín ò kú, ẹ gbàgbé. Ọmọ yín ò kú, àwọn ọlọ́gbà ayé lè ń bá ṣètò. Ibi tí mo dẹ̀ ń bá yín sọ̀rọ̀ náà lórí ètò ń sìn ṣubú léwẹ̀. Ọmọ yẹn wà láyé, ó wà láàyè. Kí ni jẹ́ pókú? Ẹ rí i pé alàgbà yẹn sọ gbólóhùn kan fún yín wáyé pé o ò bá mọ́ gbé ọmọ yìí sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ dẹ̀ gbé ọmọ yẹn sílẹ̀. Ara nǹkan tó jẹ́ kẹ́ ẹ gbọ́ ọmọ sílẹ̀ ńgbà yẹn náà ni pé yín náà fẹ́ ṣe fàájì, ẹ sì yọ̀ǹgì ńgbà yẹn, ó nọ́mà. Èyí tẹ́ ẹ fẹ́ ṣe ńgbà yẹn nìyẹn. Orí ètò mo wà yìí, ẹ fẹ́ ṣe sísí ni, ẹ fẹ́ ní freedom ni. Mọ́mì mo parọ́ mà. Ṣé tí mo sọ yẹn ṣé mo parọ́ mà? Ẹ lò mà. Káàdì yín gbọ́dọ̀ tán náà ni. Ìtẹ́ ẹ fẹ́ ṣe nígbà yẹn nìyẹn. Alàgbà yẹn dẹ̀ sọ fún yín pé ẹjọ́ ò bá mọ́ gbé ọmọ yìí sílẹ̀. Òun náà wàá ta bí ọgbọ́n pé ọmọ yìí ò torí mọ́ lókè pẹ̀láyé lè send lẹ́tà tó send ńgbà yẹn. Lẹ́tà dẹ̀ nígbà yẹn lóòótọ́. Sálàáfíà ni ó wà gẹ́gẹ́ bí mi náà ṣe wà lénìí. Pàtàkì ọ̀rọ̀ mi sí ọ ni wípé láti sugar in my tea àwọn èèbó bùn. Èyí tó ṣe yín gbà yẹn nìyẹn mà. N tí wàá sọ fún yín lélẹ́yìí mà. Èmi ò kò sí tọ́lọ́run ò lè ṣe o. Ṣùgbọ́n ọmọ yín ò kú. Ẹni yín ò kú. Ẹni yẹn náà ti mọ láti wà ní age 40 báyìí. Abídóyìn ọmọ 1986. Ó ti clock 40 years báyìí. Ó wà láyé, ó wà láàyè. Ara àwọn àṣìṣe àná nìyẹn tí mo ń làpá nínú ìrìn àjò ẹ̀dá lọ́pọ̀ ọgbà nígbà míì tí ò bá fọgbọ́n ṣe. Èmi ò wá bẹ̀ yín máa rọ̀ yín mà. Ẹ má ronú ẹ̀dẹ̀ má bọkàn jẹ́. Torí ọ̀nà yín sì jìn nínú ayé. Àwọn tó wà lọ́wọ́ yín wá dirún wá digbá. Tó bá wà nínú ètò Ọlọ́run pé tó máa ríra yín